Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe iṣẹ́ wa ṣàlàáfíà lẹ wà gbogbo lé ńkọ́. Wọ́n ní kábíyèsí yọ orúkọ olórí Ronke kúrò nínú international trip tí wọ́n fẹ́ lọ. Wọ́n fi orúkọ olórí Temitope sí. Wọ́n ní nítorí ìwà tí olórí Ronke ń hù, tí wọ́n support kábíyèsí, tí wọ́n ń gbógun wọ palace, tí wọ́n ń ṣe ìkà sí kábíyèsí. Ẹ dẹ̀ mọ̀ pé kábíyèsí ti sọ wípé àwọn fẹ́ mú ìyàwó àwọn, ìdùnnú àwọn, ayọ̀ àwọn padà wá sínú palace. Ṣùgbọ́n olórí Ronke àti Mariam àti Ashley wọ́n fọwọ́sowọ́pọ̀ pé àti Tóbi pé Queen Naomi o, wọn ò ní wọnú palace yẹn. Ipe nítorí pé àwọn ò fẹ́ jáde nínú palace. Wọ́n látìgbà yẹn ni kábíyèsí náà ti kẹ̀yìn sí wọn. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ gbọ́ gist tẹ̀lé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Máṣọlá, mo kí yín káàbọ̀ sórí Máṣọlá Gist TV. Gbogbo lé ńkọ́ ṣàlàáfíà ni ẹ wà. Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń lọ ní agbègbè ní ilẹ̀ baba wa ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, ẹ subscribe, ẹ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè lọ́la yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin ènìyàn lé èyí tún lágbára o. Àṣé ó tiẹ̀ lè rí báyẹn fún olórí Ronke nítorí pé wọ́n ti rò pé àwọn gbé gbogbo nǹkan dání. Tí ò bá ń ṣe kábíyèsí tó ń ní kẹ́ máa travel kiri, kẹ́ máa gba contract, àwọn náà ní kẹ́ lọ Brazil, àwọn náà ní kẹ́ lọ sí oríṣiríṣi ìlú ní kábíyèsí ní kó lọ. Ṣé ẹ máa ráàyè ní gbogbo fame tẹ́ nìyẹn? Kábíyèsí dá yín lọ́lá tán. Ẹ wá fẹ́ máa kẹ̀yìn sọ́kọ yín. Ẹ fẹ́ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú èèyàn burúkú tó jẹ́ pé gbogbo èèyàn ti mọ̀ sí ká èèyàn. Ẹ fẹ́ máa ṣe bilẹ̀ sí kábíyèsí. Ẹ dẹ̀ wá rò pé kábíyèsí ò ní rí ẹ̀yin náà mọ̀. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Honestly, ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Wọ́n ní bí kábíyèsí ṣe forúkọ àǹtí wa Arúyọ nìyẹn o, kúrò nínú international contract. Èyí tó yẹ kán lọ gbà, international trip tó yẹ kán lọ láti fi gba contract. Wọ́n ní kábíyèsí yọ orúkọ wọn báyìí ní fà. Wọ́n wá fi orúkọ èèyàn gidi tó ní inú tó dáa, tó ní good heart, wọ́n fi sí ìyẹn olórí Temitope. Olúwo ṣé o, olúwo ṣé tó jẹ́ kí kábíyèsí mọ àwọn ọ̀tá wọn. Wọ́n nígbà tí Dr. Elizabeth tó gbé proposal yìí síwájú kábíyèsí, wọ́n ní kábíyèsí ní ta ló ń jẹ́ Ronke, Ronke níbo ló ń lọ. Yọ kúrò pé wò ó, gbé pépà Ronke sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ jẹ́ ń fi tèèyàn gidi tó support mi, ẹ jẹ́ ń fi sí. Tókò èèyàn bá ń báyàn sọ̀rọ̀ èèyàn máa ń gbọ́ ni. Kábíyèsí ò sọ nǹkan burúkú fún yín. Kábíyèsí in fact gan, kábíyèsí tó wá ń treat wọn nice láti ìgbà tí ọ̀rọ̀ pé Naomi ti dé yẹn, wọ́n ń fún wọn lówó, wọ́n ń ṣe ogbè. Gbogbo nǹkan tó ń fẹ́ ni kábíyèsí ṣe fún wọn láti fi please wọn. Ṣùgbọ́n irọ́ ni. Tó bá ti gbọ́ orúkọ Queen Naomi báyìí, ṣe ló máa ń dàbí ẹni pé wọ́n gbá àmà mọ́ wọn lórí gbáù. Wọn ò fẹ́ gbọ́ orúkọ yẹn rárá. Bí ó ṣe ń ṣe gbàù lórí yín yẹn, ó máa ṣe gbàù náà ni. Nítorí pé inú yín kò dáa. Ashley, Mariam, olórí Ronke àti Tóbi a máa sọ lójoojúmọ́ ni. Tóbi ti join wọn. Tóbi ti join wọn toró lòun ò ní kúrò ní palace. Inú yín ò dáa rárá. Ẹni ẹlẹ́ni ó wà níta pẹ̀lú ọmọ ẹ̀ for 3 years. Kábíyèsí ò rí ọmọ wọn ju pé kó lọ máa kí ọmọ wọn lọ, kó ọjọ́ gbé. Ipe kéèyàn tiẹ̀ jí láàárọ̀ kó kọrin fún ọmọ ẹ̀. Kó kọrin fún ọmọ ẹ̀ pé ọmọ mi jòjòló, irọ́ ni. Wọn ò rọ́mọ wọn. Wọn ò lè jí láàárọ̀ kan láwọn lọ sí yàrá ọmọ wọn káwọn fún ní hug. Àbí káwọn jí láàárọ̀ káwọn ṣe nǹkan tó yẹ kó ṣe bíi bàbá. Wọn ò rí yẹn ṣe. Ẹ gba palace mọ́ kábíyèsí lọ́wọ́. Ẹ̀yin dẹ̀ ní látìgbà tẹ́ ti dé, irọ́ lẹ̀ ń pa lóyún. Ẹ ń foyún parọ́ fún kábíyèsí ni ojoojúmọ́. Ẹ̀yin kìnnìkan ẹ ní miscarriage, kìnnìkan ẹ ní miscarriage ni lójoojúmọ́. Ẹ wá ní kéèyàn má wá ọmọ ẹ̀ àti ìyàwó ẹ̀ kó má wá ọ̀nà bó ṣe máa wọnú palace. Ayọ̀ wo lẹ fún kábíyèsí látìgbà tó ti fẹ́ yín? The only person tó fi ọkọ kábíyèsí balẹ̀ ó ní olórí Temitope àti Dr. Elizabeth. Ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin tó kù ìkà ni. Ìkà ni yóò dájú dẹ̀ ní.
ọ̀dájú ni yín because tó bá ṣe ẹ̀yin ẹ fi ara yín sí position kábíyèsí, tó bá ṣe ẹ̀yin ni kábíyèsí kí lẹ fẹ́ ṣe? Ìyàwó yín àtọmọ yín wá ń ta. Ọmọ tá a máa ń sọ yìí ọmọ tá a máa ń sọ yìí àrólé mà ni, kò máa ń ṣọmọ lásán, ó wà níta. ẹ wá ń ṣe yánmayànmá, ẹ ń já ẹ pé no, we not going out of the palace, we not going out of the palace. Tẹ́ ẹ bá lọ out of the palace, ẹ stay inside the palace. Ṣé rí nígbà tí kábíyèsí bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín, fúnra ara yín lẹ máa sọ mí ìtara yín. Wọ́n ní bí kábíyèsí ṣe forúkọ olórí Ronke yọ nìyẹn, bí jìgá gbàm tó replace ẹ pẹ̀lú èèyàn gidi. Olórí Temitope, beautiful from the heart and outside. Wọ́n ní bí àǹtí wa ṣe lanu nìyẹn o, ipe Dr. Elizabeth àti Queen Naomi náà ń plan against òun ò ní gbà. Wọ́n ló sun ẹkún, wọ́n ní bígbà tó yẹ pé life ẹ ti depend on that trip ni. Wọ́n ní ó sun ẹkún, wọ́n ní ẹ̀jẹ̀ fẹ́ lè máa jábọ́ lójú ẹ̀ báyìí. Allegedly bá ṣe gbọ́ ni o, ẹ mọ̀ pé máṣọ ló bá wọn gbé palace, ṣùgbọ́n tá a bá ti ń gbọ́ gist báyìí máa sọ fún yín ni. Ẹ wò no be small thing. Wọ́n ní pé ní Dr. Elizabeth àti olórí Temitope wọ́n fọwọ́sowọ́pọ̀ nu palace nítorí ọ̀rọ̀ Queen Naomi. Wọ́n gbé ọ̀rọ̀ Queen Naomi sórí. Àwọn ò gbúdọ̀ sùn, àwọn ò gbúdọ̀ jẹun. Queen Naomi ni o ipe kìíní pé òun ò ní gbà o. Wọ́n ní Ronke lòun ò ní gbà o. Sísí Ronke kí lẹ fẹ́ ṣe ná? Kí lẹ fẹ́ ṣe? Ṣé gbogbo action tẹ perform nínú palace yẹn pẹ̀lú Mariam ṣé kò tí ì tó ni? Kò sí nǹkan tẹ lè ṣe. The best thing ní kẹ́ gbọ́ràn sọ́kọ yín lẹ́nu. Ìyàwó tó bá fẹ́ ìsinmi nílé ọkọ, àfẹ́ tó bá yẹ pé kò ní ọkọ fẹ́ mọ́, ókè ní ìsìn tí kábíyèsí bá lóun ò fẹ́ mọ́, kí ló fẹ́ ṣe? Kábíyèsí ní right láti sọ pé àwọn ò fẹ́ yín mọ́. Kábíyèsí lè divorce yín. Wọ́n lè ní no, kán yí traditional kinní tán ṣe padà, ìyẹn engagement àti introduction tó fi fẹ́ yín, kán yí padà, kán pay gbogbo nǹkan tó yẹ kán pay. Wọ́n á dẹ̀ ní pé àwọn ò ṣe mọ́. So what do you want to do? Ó dolórí àná nìyẹn. Àbò fíò pé kò lè ṣẹlẹ̀, ó lè ṣẹlẹ̀ dáadáa. Àìmọye ọba láti gbọ́ tó lé àwọn olórí wọn jáde kúrò nínú palace. Gbogbo nǹkan tẹ́ ń kọ́ mi it's abomination ni pé kábíyèsí ní kẹ́ ẹ lọ ralé ẹlẹ́ẹ̀ralé, ẹ̀ ń kọ̀rọ̀ sí kábíyèsí lẹ́nu. Wọ́n ní ọba ba lórí ohun gbogbo ni now. So kábíyèsí tó fẹ́ ó tún lè lóun ò fẹ́ mọ́, kò dẹ̀ sí nǹkan tẹ́ lè ṣe. Ìwọ̀n ṣe wọ́n fọwọ́sowọ́pọ̀. Wọ́n fọwọ́sowọ́pọ̀. Ṣé wò fọwọ́sowọ́pọ̀ mọ́ Mariam àti Ashley? Ṣẹ́yìn mẹ́tẹ̀ẹ̀tẹ̀ fọwọ́sowọ́pọ̀ tọ́lẹ̀ ti join team pé kẹ́ work against Queen Naomi. Níbo ló máa land yín sí? Ibi tó máa land yín sí kò ní dáa rárá. Ẹ̀yin èèyàn burúkú yìí. Ẹ̀yin èèyàn lé gist tá gbọ́ nìyẹn o, ta ní ká mú wá fún yín. Wọ́n ní bí kábíyèsí ṣe yọ orúkọ àǹtí wa Aru nìyẹn. So ẹ̀yin ará lé gist tá gbọ́ nìyẹn, ta ní ká mú wá fún yín. Etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di o. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, like kò ní kan ìsàlẹ̀ àpò. Òkè lọ́la yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.